اختار بنفسك احسر بنفسك إذا ردت سعادة عن أربعين إسن فيها خسارة كسر وكبر صلبي جدب شديد فتخزيها خسارة لا تصيب عزي ما مصروف فلا تبقى لا تسعى احسر بنفسك إن أردت سعادة أنا أربعين إذن فيها خسارة وبيرتم بمبي ọ̀rọ̀ mẹ́rin péré yìí òun ni mo fẹ́ kó dì mú ọwọ́ wù mí kí gbogbo ẹni ó bá rí ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí dì mú dákun fi kọ́ àwọn ọmọ tó bá bí níbi kọ́mọláwọ̀ yìí ntọ́gba yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ jẹ́ ni pé àwọn ọmọ lẹ́kọ̀ọ́ mọ́ àárí àwọn bàbá tí ń pe ọmọ wọn jókòó tí ń fi òye ayé yé wọn mọ́ àárí àwọn ìyá tí ń pe ọmọ wọn jókòó tí ń fi òye ayé yé wọn mọ́ gbogbo àwọn ọmọ kan ń dáyé wọ́n sì ń lo ayé wọn bí wọ́n ti rí ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ń bàjẹ́. ìsẹ́rìbì náà bó sì kàn ní ọ̀rọ̀ nítòsàn àádọ́tọ́. nǹkan mẹ́rin yìí sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ gbogbo ọmọ tó bá wá bí láti kékeré ni ó ti máa kìlọ̀ rẹ̀ fún wọn pé ẹ̀yin ọmọ mi tẹ́ bá fẹ́ jẹ́yàn ẹ má ṣe nǹkan mẹ́rin yẹn sọ̀ra fún un. a ní àrùbá yìí. Lukuman ẹ fi nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí kó àwọn ọmọ yín gbogbo ẹni ó bá ṣọ́ra pẹ̀lú nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ló débi tó fẹ́ dé lóore gbogbo ẹni tí ó bá ṣọ́ra pẹ̀lú mẹ́rẹ̀ẹ̀rin yóò ní pírọ́blẹ́mù. hirisin ó di méní. kasa hasadin. ó di méjì. wakiburi salifin. ó di mẹ́ta. gadabi sadidi fatakisi akosara. nítorí pé. inna sa'adata la tusa'ibu asi'i. mama surufu fala takun lakasa. àkọ́kọ́ ń bẹ́ẹ̀. hirisin. ẹ dákun ẹ kó àwọn ọmọ yín kí wọ́n má lójú kòkòrò. ẹ fi kájú kó ẹ fi kó àwọn ọmọ yín. ajá bíbẹ ló dùn mí káwọn obìnrin yẹn ń ṣàròyé. olùwà bá ń gbé àwọn obìnrin náà wọ́n ń ṣàròyé àwọn òtí ẹ̀ máa ń pa ṣe wá rẹ̀. kọ́dà àwọn ọmọ bá ń ṣe. ọ̀rọ̀ oúnjẹ làwọn bá wá àbọ̀ ẹlẹ́kẹ̀ ọlọ́wọ́ bò ó láṣìírí ọ̀rọ̀ sáàṣẹ́ ń jẹ fún wọn gan. ẹ̀yọ̀ ń bá nàbì ká gbọ́. sallallahu alayhi wa sallam. hirisin. hirisin. àbí bò ní tó bá rí bẹ́ẹ̀. wọ́n bá rí bẹ́ẹ̀. ẹni nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí. nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí. ó kálukú ó pè rẹ̀ fún ìyàwó rẹ̀ tó bá délé. kálukú ó pè rẹ̀ fún ìyàwó rẹ̀ bọ́ bá délé. àwọn obìnrin ni wọ́n bá tiwa jẹ́ àwọn náà ń bá yé wa jẹ́. àwọn obìnrin wọ́n kó àgbákò sínú ìgbésí ayé wa. torí pé wọ́n kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́. wọn ò kó àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́. èmi pẹ̀lú rẹ̀ ráyè dúró tọmọ ni. ìjọba láti wá jòkó lé. àwọn obìnrin tí wọ́n kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ní tí wọ́n rán kọjọ́ ọ̀rọ̀ ọmọ ní tí wọ́n rán ọkọjọ́ ọ̀rọ̀ ọmọ ẹ wo bí tá a bá yé dèsì TikTok ní gbogbo àwọn ìyàwó wa dà ní. kọ́dà àwọn ìyàwó àwa tá a jáfa yìí ọmọ wa lè jójó òdìdí rìn bíbù ń bọ̀ ọmọ wa lè jójó wèrè àwọn obìnrin ẹ mọ àwọn tí wọ́n organize TikTok fún ní sọ wọn fún yín lónìí. Kèsè gbogbo obìnrin ni wọ́n open TikTok fún. Tó bá pọ̀ wà nínú ẹni tó open TikTok fún ọmọ nísìn. Tó bá pọ̀ sí ń bẹ̀ ọkàn tira rẹ̀ bọ̀ ni ọmọ nísìn. Torí ìran obìnrin àwọn obìnrin tí wọ́n open TikTok fún
òun ni àwọn obìnrin tí wọ́n ní ìrònú nǹkan mẹ́ta. Àkọ́kọ́ obìnrin tó ní ìṣòro ọkọ tó ṣe pé bí tí ń wọ bí ni wọ́n ń lé bí tí ń wọ bí ni wọ́n ń lé bí tí ń wọ bí ni wọ́n ń lé tí ò ní bùdókó ó ti mẹ́ni. ìran obìnrin kejì ní obìnrin tó bímọ táwọn ọmọ rẹ̀ tí ó jèrè àwọn ọmọ ó di mélòó. ìran obìnrin ẹlẹ́ẹ̀kẹta òun ni obìnrin tí ń ṣiṣẹ́ tó ń parẹ́ mọ́ lọ́wọ́. Tí a máa pẹ́ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní tó lè mú ní ronú ni. Kọ́mọ̀ bá wa ní apatẹ́ńtàn wọ́n ní kọ́mọ̀ bí TikTok dára rẹ̀ lára yá. Kọ́mọ̀ bí parònú rẹ̀ orílẹ̀ ọkọ̀ jòkó. Ó bímọ ọmọ rẹ̀ ọ̀dààmú rẹ̀. Ó ń ṣòwò ó ń jèrè ọmọ rẹ̀ ọ̀dààmú rẹ̀. Ọbẹ̀ kọ́ bá sọ TikTok díṣẹ́ ọbẹ̀ fúnra rẹ̀ pírọ́blẹ̀mù ni. Ìwúlò ẹ̀yin obìnrin ní kẹ́ ẹ tọ́ mọ́. Amẹ́ríkà di mójútó ọ̀rọ̀ ọmọ TikTok lẹ mójútó. Pàtó ti wà nílé ọkọ kí ló tún polo ara rẹ̀ sí. O ti rí ibùjókòó kí ló tún dààmú àtà lọ fẹ́ kó rí ọ. Oní ibẹ̀ wọn kí wọ́n fẹ́ lọ lónìí. Ẹ̀kọ́ mẹ́rin yìí ni ká kó àwọn ọmọ wa. Ẹni tó bá lè pílẹ̀ rẹ̀ fúyàwó rẹ̀ kó fi iṣẹ́ tó wá sí ilé rẹ̀ hàn nù. Àkọ́kọ́ ẹ̀kọ́ tẹ́ kọ́ ọmọ iná ni hírísì. Ẹ tírẹ̀nì àwọn ọmọ yín ká má lójú kòkòrò. Gbogbo ọmọ tó bá lójú kòkòrò yóò dojú ti yẹ yóò dojú ti bàbá rẹ̀. Ẹ wo ibi òde láwa yìí nísìnyí. Àwọn ọmọ ọba ti díẹ̀ nísìnyí. Àwọn ọmọ kọ́ máa wá gbé oúnjẹ wájú àwọn èèyàn ni. Wọ́n lẹ́kọ̀ọ́ ni àwọn tó bí wọn kọ́ wọn. Ìyà kó débẹ̀ wà ìlẹ́kọ̀ọ́ ni o. Ẹ fi èsì tí obìnrin mi bá pọn mọ́ tí ń lọ lóde tọmọ yẹn wá rí ẹnìkan tí ń jẹun yóò sì máa náwó yóò fẹ́ jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ sẹ́kọ̀ọ́ tẹ̀ ń kó àwọn ọmọ mi. Tí ọmọ mi bá rí ibi tí wọ́n ti ń jẹun yóò mọ̀ wá ké yóò mọ̀ wá lu ìyá rẹ̀ yóò mọ̀ wá gbá ìyá rẹ̀ lábàá. Ìyá rẹ̀ ọmọ wa ní kí ni ṣe kẹ́kọ̀ọ́ ṣe ojú kòkòrò ni orí ẹni tí ń jẹun ni. Ìyá rẹ̀ gbọ̀n ó sì rẹ̀ nìkan tí mu mírasì yọmọ wa náwó yọmọ wa ké ìyá rẹ̀ ọmọ wa ní ọmọ bàjẹ́ ọmọ yẹn kọ́ ọmọ bàjẹ́ ìwọ ìyá rẹ̀ níyà bàjẹ́ ọkọ ni. Àwọn kan bẹ wọ́n kó àwọn ọmọ wọn débi pé tí wọ́n bá pa ọmọ wọn àbí wọ́n mú ọmọ wọn dé ibì kan ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn tí ó ń tọ̀ ń bá sọ pé tó bá pe ọmọ òun pé jẹun lónìí náà bó ti yó. Àwọn obìnrin kan kó àwọn ọmọ wọn débẹ̀. Ǹjẹ́ wọ́n rí ọmọ rẹ kọ́ débẹ̀? Ṣé bó ń tó lérí TikTok ó tún gbọ́ ọmọ rẹ jó ni? Òbí hàn pé rí ibùdó ìjọsìn ni. Ẹ kó àwọn ọmọ yín kí wọ́n má lójú kòkòrò. Tọ́mọ bá lójú kòkòrò láti kékeré tí ó bá àdàgbà ni. Yóò padà jalè kọ́dà bí ń tẹ́ ẹ fún tó torí ọ̀tọ̀ lójú kòkòrò ọ̀tọ̀ lébi pípa. Tẹ́bi bá pààyàn títọ̀ lápá mọ́ tí ó bá lójú kòkòrò kò ní jalè. Kò ní jalè o. Kọ́dà ó ní ẹlòmíì la níbi tí wọ́n kọ́ dé tó ń ta ní kò sì ní lè tọrọ. Bá a ti wà yí ẹlòmíì ò nínú wa yóò sì wà ń bí. Bá a ti náwó ẹ̀yọ́ ọmọ bànújẹ́ ọ̀rẹ́ rẹ̀ ni ọ̀wá wò pé ìwọ ọ̀nà ni ọ̀dà ìwọ náà gbà tó ta. Lọ́mọ wa sọ fún pé kí ló dé tó bí mi ṣe bá wà fúnra wa ni ojú ọ̀dẹ̀ máa tì í láti béèrè lọ́wọ́ rẹ̀ rẹ̀. Ẹ dákun torí Ọlọ́run. Ọmọ wa débi pé yẹn ti ká ojú kòkòrò. Gbogbo ọmọ tó bá lójú kòkòrò yóò dojú tàwọn tó bí ó ti mẹ́ni. Kàsá hasadi. Ẹ bàbá wọlé arókùn kan máa wọlé. Bàbá ni ẹ máa wọlé. Ọlọ́run járí yín pé Ọlọ́run járí yín pé. ẹ dákun yìí mọ̀ pé wọlé. Àyà
ayakallah. Kasasadi. Ẹlẹ́kẹ̀jì kasa hasadi. Hasadi. Ẹ kọ́ àwọn ọmọ yín kí wọ́n má máa pẹ̀gàn. Àwọn ò lè kọ́ ọmọ rẹ pé ọmọ pẹ̀gàn ẹlẹ́gàn nìwọ náà. Ti wà lára rẹ̀. Wọ́n ń pẹ̀gàn ọ̀rẹ́ rẹ̀. Kọ́dà ẹlòmíì ń pẹ̀gàn ọkọ rẹ̀. Ọkùnrin mi ń pẹ̀gàn ìyàwó rẹ̀. Àní kí ló wọ̀ nísìnyí tọ́jú ọ lójú? Kí ló sì jẹ́ nísìnyí tọ́jú ọ lójú? Ẹnu tó jẹun náà tí wọn náà bá fẹ́ jẹ ẹ má pẹ̀gàn. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa ganra yín. Ìyálé ọmọ gan ìyàwó. Ìyàwó ọmọ gan ìyálé. Àní ìbẹ̀lẹ̀ tún ti lè jẹun lónìí. Ṣèkúṣe tó ń ṣe fún yín. Ọbẹ̀ dàwóró tó ń ṣe fún yín. Ìwọ náà mọ ọbẹ̀ ṣe yìí. Ká mọ ọbẹ̀ ṣe nù yín. Ṣé bá yọnu sí nígbà tá a ti fẹ́ràn yín ni? Hasadi. Ẹ má ganra yín mọ́. Ẹ má ganra yín mọ́. Ẹ wá fi kọ́ àwọn ọmọ yín kí wọ́n má pẹ̀gàn. Gbogbo ọmọ tó bá jẹ́ ẹlẹ́gàn kò ní débi tí ń lọ. Àwọn ẹlòmíín bẹ Ọlọ́run kọ gíga mọ́ wọn. Àmọ́ ìpẹ̀gàn ẹni ó dáa, ìpẹ̀gàn ẹni ó ga lẹ́gbẹ̀ẹ́ wọn ní ń fà wọ́n sẹ́yìn. Kí ló dé tó yẹ pé ẹnu rẹ ni wọ́n ti ń gbọ́ pé ní ti ń sàfẹ́ tán, ìtọ́rẹ̀ rẹ̀ ń sàfẹ́ tán. Wọ́n bá wá tán sọ́dọ̀ rẹ̀ wọ́n kó wa. Ẹni wọ́n bá ti dáa fún ẹjẹ́ àgbà pé bọ́lọ̀ ti ṣe tiẹ̀ nù. Má pẹ̀gàn, má pẹ̀gàn. Ẹ dákun ẹ tírẹ́nì àwọn ọmọ yín kí wọ́n máa dunnú sí ntọ́lọ̀ ń bá ṣe fẹ́ nìkan. Ọmọ mi léèwé yóò sì máa bínú fa ìwé kejì rẹ̀ ya. Láì ní rísì, ọmọ mi ò fa aṣọ léèwé ọmọ mi ya kẹsí pé kankan o. Ọjọ́ ogún ẹ̀gàn látọ̀dọ̀ ìyá rẹ̀ ni, àbọ̀dọ̀ bàbá rẹ̀. Tó bá rí tí ọmọ léèwé ẹgbẹ́ rẹ̀ bá wọ yúnífọ̀mù tó dáa yóò sì bínú dára ẹ̀sì sí la. Kọ́dọ̀ ọmọ mi là yóò sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ ní sùkúù pé màá yá sọ rẹ̀ yí fa. Ẹ kọ́ àwọn ọmọ yín kí wọ́n má pẹ̀gàn, kí wọ́n máa dunnú sí ntọ́lọ̀ ń bá ṣe fẹ́ ẹni lẹ́gbẹ̀ẹ́ wọn torí pé gbogbo ẹni tí bá pẹ̀gàn tó bá gòkè yóò jábọ́ padà. Ó di mélòó? Wàkíbúrì sálífìn. Ẹlẹ́kẹta láti kékeré ni ẹ ti kọ́ àwọn ọmọ yín pé kí wọ́n má ní gbéraga. Ẹ fi ìwà rẹ̀lẹ̀ kọ́ àwọn ọmọ kéékèèké. Gbogbo ọmọ tó bá tàti kékeré níwà rẹ̀lẹ̀ ẹ rí i pé yóò jẹ yẹn. Àwọn ọmọ tó bá yẹ pé kékeré ló ti bẹ̀rẹ̀ ìgbéraga tẹnu wọ ìyá rẹ̀ náà ká tẹnu bàbá rẹ̀ ọ̀ka. Ìgbéraga tó máa fà mí ń ṣe ojú tó lówó lọ. Ẹlẹ́pàá ẹ̀yà àfà mi fẹ́ fi èsì nù o. Gbogbo wa lọ́lọ́ ni ọmọ dáa fún wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ mọ̀jà tírẹ́nì àwọn ọmọ wa bí ọmọ olówó. Wá sí tẹ̀yà fáànù. Ẹ já tírẹ́nì àwọn ọmọ wa bí ọmọ àfà. Kọ́dà bá a ní ẹja kọ́ wọn ẹja jẹ́ kí wọ́n mọ̀ pé èso ọmọ olówó o. Ọmọ tálíkà ni. Torí pé bá a ti ń ṣe yìí, àbá aláàdá ń gbá àánú lọ́lọ́run ṣe fún wa o. Iṣẹ́ àfa ọ̀láyọ̀lé. Ó lè máa wá kò sí champion níbi jálàbí. Kọ́rẹ́ champion ní bẹ́ẹ̀ champion. Ó lè máa rí wì. Ó lè dẹ̀ kánà yọ ọkàn dá. Kì í sàṣà sí ó ti gbọ́dọ̀ rí ni. Tó o bá tírẹ́nì àwọn ọmọ rẹ, ibi tẹ́yìn àbá mi ká ti ṣe mistake nu. A tírẹ́nì àwọn ìyàwó wa bí ìyàwó olówó ẹnu wọn wà ká wọn. Kílódé tó ń tírẹ́nì ìyàwó rẹ bí ìyàwó olówó. Tírẹ́nì rẹ bí ìyàwó tálíkà torí ijọ́ tí ò ní sí. Mọ́ tírẹ́nì ìyàwó rẹ bí ìyàwó ọlọ́lá. Mọ́ tírẹ́nì ìyàwó rẹ bí ìyàwó onípò. Tírẹ́nì rẹ bí ìyàwó àfà. Jẹ́ ọmọ mọ̀ pé anytime ló lè fẹ́ mi ilé. Báwọn àfa àtàná ti tírẹ́nì àwọn ìyàwó wọn. Má fi lọ́kàn balẹ̀ tó o bá tún fi ìyàwó rẹ lọ́kàn balẹ̀ pẹ́lú mi ò wá wọ́n bà iye ara rẹ jẹ́. Kódà bí ò ní wá máa sọ fún un pé ń bọ̀. Àmọ́jọ́ kẹ́yìn àfa àti ń sọ fáwọn ìyàwó yìí pé ẹ̀ nífẹ̀ẹ́ mi ilé wọn ẹ̀ ń ṣe wọ́n bí ìyàwó olówó.
níjọ́ tẹ́ wá fẹ́ ṣe bí àfa àwọn ìyàwó yẹn wà gbà. kí ló wí. وكبر صالفين. ẹ tọ́ àwọn ọmọ yín bí ọmọ àfa. tọmọ tí ọmọ rẹ bá fẹ́ máa gbéraga pé bàbá mi lówó máa sọ fún pé ó wá lálùmọ́jìrì ni o ó lè mọ́ sí i lọ́la o. tọmọ rẹ bá béèrè 100,000 tó sì ní mọ́ fún lẹ́ẹ̀kan náà kọ́kọ́ fún 40,000. ẹ̀yin náà máa lè ṣàdúrà tọ́ba yá tó fún 30 tọ́ba yá wá fún 30 yòókù tọ́ba 100,000 fún láàrin ọ̀sẹ̀ kan yóò tún tún ọ pè yóò tún béèrè owó mi. kódà bẹ́ẹ̀ ni ẹ ṣe pẹ̀lú àwọn ìyàwó yìí kí wọ́n lè mọ̀ pé tálíkà làwọn fẹ́ owó ètò obìnrin yóò gbà ọgbẹ àbí kọ́ sọ fún pé tálíkà ni mí kí n sọ lówó. wàkíbúrín صالفين. ọ̀rẹ́ wa kan bẹ́ẹ̀ ní dàbọ̀ rẹ̀ ọlọ́run kẹ́ ní ìjàpá ó sì ní àwọn mọ́tò ńláńláńlá bírú tàwọn ẹ̀jẹ̀ sọ́ọ́lì yìí ó sì ra mọ́tò fáwọn ìyàwó rẹ̀ méjèèjì tó ń kálukú ní mọ́tò ọ̀kan wà ń bẹ nínú àwọn ìyàwó rẹ̀ ojú tiẹ̀ ti rìn síta gan-an ó ní bàbá wa fẹ́ lòde bẹ́ẹ̀ ni alájí ẹ fún mi ní kọ́kọ́rọ́ jíìpù yín ó lóun ò ní èrí rẹ̀ dàrú àwọn olówó ni wọ́n máa dá gbogbo kọ́kọ́rọ́ mọ́tò lẹ̀ kó kálukú ọmọ mú kan èyí tí mo rà fún ọ tó bá bàjẹ́ yín tó ṣe ilé gbé mọ́tò mi kalẹ̀ fún ọ. ọ̀fẹ́ ìyàwó wa fẹjọ́ rẹ̀ sùn ọ̀rẹ́ kan ọ̀rẹ́ wa bí oníbẹ̀ yóò rìn fún ọlọ́fẹ́ máa retí mọ́tò mi fọ́n bù ní ọmọ wọlé tí mo gbé fún ẹ̀mí náà mọ́ra yóò fún. ó ní àárín àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ń gbé mọ́tò orú mọ́tò mi lọ kọ̀sọ́ọ̀rẹ́ rẹ̀ tó nírú mọ́tò òun ọfẹ máa lè fọmbù sí wọn nu ọfẹ pera rẹ̀ níyàwó olówó nu èmi èsì ìsolówó àfa nílé bíyàwó yìí bá fẹ́ gbéraga ẹ fi wọn lára balẹ̀ ẹ jẹ́ wọn mọ̀ pé wọn kì í ṣe ìyàwó olówó ìyàwó àfa ni wọn táwọn ọmọ yìí bá fẹ́ gbéraga ẹ fi wọn lára balẹ̀ ẹ jẹ́ wọn mọ̀ pé wọn èso ọmọ olówó ọmọ àfa ni wọn ọdún mẹ́ta. gàdá bí ń ṣe dìídì fàṣẹ bí sí a ẹlẹ́kẹ̀rin nu ẹ tírẹ́nì àwọn ọmọ yín kí wọ́n má máa sì bínú bí láti kékeré tọ́mọ mi ọmọ 2 years tọ́mọ mi bá ń bínú yóò sì máa fọ́ ìyá rẹ̀ létí yàrá bí tí máa ìbínú tèmi àti bàbá rẹ̀ ló mú yóò bá ayé rẹ̀ jẹ́ tọ́mọ kékeré mi bá bẹ̀rẹ̀ bínú ó lè máa fọ́ àwọ̀ kọ́dà ọmọ mi ìyá wèrè mi bínú débi pé fúnra ara rẹ̀ yóò lọ bí ògiri yóò sì máa darí mẹ́bi. wọ́n máa ní wọ́n ń bínú ni ẹ má wò wọ́n rẹ̀ kó ń bínú ni wọ́n. ẹ dúró ebi wọ́n ló bí. kẹ́ ẹ máa fi àwọn ọmọ lẹ̀ pé ó ń bínú ni tí bínú yẹn bá bá a dàgbà yóò bá ń tọ́da jẹnu ayé rẹ̀. gàdà bí sẹ́díìdì fàtẹ́rìsìhà kò sáárọ̀. ẹni ọba fi mẹ́rẹ̀ẹ̀rin yìí kọ́ ọmọ tó gbà lọ́wọ́ rẹ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ọmọ yóò ṣe rere àmọ́ ọmọ tí mẹ́rẹ̀ẹ̀rin yìí bá mọ́ láà. inna sa'adata la tusahibuha fihi. ọmọ tí mẹ́rẹ̀ẹ̀rin yìí bá wà nínú wa rẹ̀ eríire ò ní súnmọ́ ìdílé wọn. bàbá sọ̀rọ̀ fúnfàlà tẹ̀kọ́ lẹ́kẹ̀sẹ̀. àtiwọ́ bàbá àtiwọ́ ìyá bó ti lè wù kọ́rọ̀ orí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí tí wọn náà bá fẹ́ gbádùn láyé jìnnà sí mẹ́rẹ̀ẹ̀rin. ẹni wá sí mi lónìí. wá sínú lónìí. subahana rabbika. Masha Allah.